ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Firstly, ìròyìn ayọ̀ ni o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ di olóyè Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ sí Igboho Òòṣà. ẹ wò ó àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ọ. ẹ má gbàgbé wípé olóyè Sunday Igboho ni wọ́n lọ sí orílẹ̀-èdè South Africa ní Cape Town fún ayẹyẹ ìṣọ̀kan dé. ẹ wò ó èyí tó bá gbà lọ ó di dandan kó gbọ́ àbọ̀ o bó ṣe lọ lọ́jọ́ tí à ń wí níbi ayẹyẹ àmì ẹ̀yẹ náà rèé o. olóyè Sunday Igboho jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n fún láàmì ẹ̀yẹ nítorí àwọn ipa àtàwọn bí wọ́n ṣe àti àwọn nǹkan tí wọ́n ṣe tó jẹ́ dáadáa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń gbé àṣà Yorùbá lárugẹ níbi gbogbo tí wọ́n bá ń lọ pẹ̀lú ìwà ọmọlúwàbí èyí tí wọ́n fi hàn ní gbogbo ọ̀nà tí wọ́n sì nífẹ̀ẹ́ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. ẹ wò ó oyè wọn lọ́jọ́ tí à ń wí yìí o. Mr Wisdom òun ni ó ń kí olóyè Sunday Igboho ní mẹ́sàn-án mẹ́wàá yìí tí wọ́n sì ń ná olóyè Sunday Igboho ní owó níbi ayẹyẹ náà. ẹ wò ó ọjọ́ náà ó yẹ olóyè Sunday Igboho púpọ̀ o àìsí ń bẹ̀ láì bá wọn dá sí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. ẹ wò olóyè Sunday Igboho gan mọ́ ọ́ lóore pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń yẹ wọn sí ẹ̀rí tí wọ́n kí wọn wípé wọ́n ṣe é wọ́n kó ọ̀rọ̀ àwọn ẹ wò ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ níbi ayẹyẹ yìí. bákan náà congratulations sí gbogbo àwọn ènìyàn tí wọ́n gba àmì ẹ̀yẹ níbi ayẹyẹ náà. Ọmọlúkà ẹ kú oríire fún àmì ẹ̀yẹ tí ẹ̀yin náà gbà. olóyè Sunday Igboho àtúnkìyín wípé more of it lókè erùpẹ̀ iwájú lọ́pọ̀ ibi tí yín yóò máa rí sí o. olóyè Sunday Igboho Òòṣà. ẹ wo èèyàn kan sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe máa ń gbọ́ lẹ́nu ẹni tí ó tún jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn gbòógì olólùfẹ́ olóyè Sunday Igboho. wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan èyí tí olóyè Sunday Igboho fi ránṣẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́. ẹ máa gbọ́ lẹ́nu wọn ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà ṣùgbọ́n níbi tí ayẹyẹ yìí ẹ wò àìsí ń bẹ̀ láì bá wọn dá sí jẹ́ kí n fi yín lẹ̀ pẹ̀lú bó ṣe lọ kó tó di wípé a lọ gbọ́ ọ̀rọ̀ èyí tí olóyè Sunday Igboho tí wọ́n sọ pé wọ́n fi ránṣẹ́ sí àwọn ọ̀dọ́. ẹ wò àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ìròyìn kò tó àmójúbà o. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ má gbàgbé láti like comment kéde share kí wọ́n lè mọ bó ṣe ń lọ nípa ohun ayọ̀ tí olóyè Sunday Igboho yìí. ẹ wò ẹ jẹ́ kí n fi yín lẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. òkúta mẹ́ta òkè gbowó ọ̀kan sẹ̀ nínú àwọn ọ̀dàmọ̀ ọ̀kan ní máa rọra
ọ̀gbọ̀ wọn ẹ kí ló dé wo ìwò máa ń sí. ọmọ ládé aláàfin adé ṣẹbi adé aládìkún àgbàfárá ènìyàn kárí ẹbí ìran bàbá yìí wọn kì í pa kún wọn kì í jẹ kún wọn kì í fi kún bọ́ rí bí ìran bàbá yìí bá ṣe sì wá pa kún kọ́ bàbá yìí wọ́n fi ń tọ̀ rẹ ni ṣebí wọn lọ́mọ sọ́méje ọ̀ṣọ́ akọkọ bẹ̀bí ìjáwó adúmọ̀gbọ̀n falẹ̀ yìí kejì wọ́n sọ mọ́jú bàbá àwọn òwòdó ọ̀tá fagbá yìí adúmọ̀ mọ́sà abáwọn ọ̀jẹ̀bi ó tó wà balẹ̀ ó tó wà balẹ̀ ojú òògùn ẹ̀wọ̀ ayé fi yọ yíba wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ gbólógún balẹ̀ ojú orí ọmọ àkàrà balẹ̀ ọjẹ́dùn ọmọ tẹ̀tẹ̀ akọ́lẹ́ yóò tètè dé ọmọ balẹ̀ ó kó fà ọmọ dàdìdàdì ọmọ dàdìdàdì ọmọ araba mẹ́ta ògèlè ọkọ sẹ́yìn dáwọ̀ ọkọ ni wọ́n rọra nílé bàbá tó bí ọlọ́mọ gbọ́ ẹ̀dẹ̀yẹ̀ bàbá yìí mú kọ̀ dájú agbárí ọmọ lọ́mọ bàbá yìí bẹ̀ mú nílé yìí wọ́n jà ń sọ́lá ẹ̀dẹ̀ tó bàbá yìí dájọ́ kúkú pààrọ̀ ẹ̀dẹ̀ tó bàbá yìí lóso oníwùdórí tó bàbá yìí lórúkọ ẹ̀jẹ̀ ìyà ní bàbá yìí mú kọ̀ dájú agbárí ọmọ lọ́mọ ní bàbá yìí bẹ̀ mú ìwọ lọ́mọ gbọ́ ọmọ tọ̀tọ̀ tí yọ kìtì lẹ́yìn òru ọmọ gbẹ nílé ìnà bàbá yóò dẹ́sẹ̀ tí wọ́n dán ọ̀sẹ̀ gbẹlẹ́ ìkùlé ìnà bàbá yóò dẹ́sẹ̀ tí wọ́n dẹ̀ agbára ọmọ wọ́n jẹ̀bi wọn. ọ̀fi gbogbo ọ̀rọ̀ ṣé mo gbà ọmọ ọ̀fọ̀ méje ọ̀fọ̀ àkọ́kọ́ ọ̀fọ̀ jíjà ọba mẹ́rin àgbààgbà mẹ́rin ló tẹ́ níbẹ̀ fẹ́ tí wọ́n jẹ̀rù lẹ́sí gbogbo. tẹ ẹ bá gbọ́ lọ́dọ̀ lọ́dẹ̀ ládé aláàfin ọ̀làdé adé aláàfin ni wọ́n gbà fọláàfin aláàfin àgbààgbà mẹ́rin ni wọ́n kẹ́ níbẹ̀ fẹ́ wọ́n jẹ̀rù lẹ́sí gbogbo ojú orí wọn bẹ nígbò kò parun àfipápá bá tẹ̀lé adé nígbò tó ń gbogbo lọ́jọ́ ọ̀gbẹ̀yìn kábíyèsí ọba ìwọ̀n àkọ́kọ́ tó tóbi àrò ọ̀pọ̀lọpọ̀ ní tó ń lórí akíwọ́ èdè tó ń lórí Ọbàtálá àti òfurufú kọjá lọ́kọ́mọ Ọ̀yọ́ tó nílẹ̀ Ìgbòho ẹtí sọ̀rọ̀ ìbọ̀rọ̀jọ́ gbọ́rọ̀ Ìgbòho bíbí sọ́gbó fúnra kọjá Ìgbòho tùbọ́lá fọlẹ́ fọlọ́ kiri obìnrin wa káwọ́ tóbi akèrègbè olómìnir kù bí àmọ̀ olómìnir kù bí òdùkòkò ìkòkò olómìnir kù kọ́nà láíláí ṣe ogun ọtí máa kọ́ ilé nípa ayé àdìsá ṣébi wọn lọ lọ́kùnrin níbi ìkórè bẹ̀rẹ̀ APC ìwọ lọ lọ́kùnrin rọ wípé kó kẹrù ẹ̀ kó kọ̀ọ̀rọ̀ yá lọ. ọmọ aláǹdí kú máa ń gbọ́wọ́ ẹ̀kọ́ ìní ilé bàbá tóbi ọlọ́mọ mọ́gánlẹ́lẹ́wà àkókò kọ̀rọ̀dùbí ẹlẹ́wà àkókò kọ̀rọ̀dùbí ẹlẹ́wà ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ gbàfẹ́ àwẹ̀ ọmọ gbogbo orí àpò ọmọ àkàlà tí bẹ́lẹ̀ wò sí ọmọ tẹ̀tẹ̀rẹ̀ orí ìrókò ọmọ kànákànná orí oòrùn wọn ní bí ó lọ yóò sùn ní àdìsá ìjàgbá àkísàkó ìyálẹ̀ kò rẹ́ni pátá ẹ̀ṣẹ̀ mi mọ́ra àdìsá ọ̀gọ̀ orí ilé àná rẹ̀ kìí dáná sunlé ó dáná sunlé tán àdìsá ọ̀gọ̀ àkísàkó ìyálẹ̀ kò rẹ́ni pátá ó sì kìí mọ́ra àdìsá ọ̀gọ̀ orí ilé àná rẹ̀ kò dáná sunlé ó dúró rẹ̀ tó sì lèrò bẹ́ẹ̀ni ọba dára rẹ̀ lójú kó yọjú kó wá gbọ̀tà sára ọkùnrin bí òkìtì ọ̀kan yàgò yájú bí ọ̀sùn Òṣogbo ìkúlùú balẹ̀ lójú orí àdìsá ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni mo ní ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ilẹ̀ tó má wálé ni o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ire ni orí owó lórí wa orí ọlá lórí wa ajílò ní abẹ́lẹ̀ dá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ pé kò rí wa lànà rere fún wa o orí owó lórí wa. mo kí wíwá pé a kú weekend àní ṣàṣetì ọ̀nà àlà fún wa àní ṣìrìn àní rìn níjọ́ tí bí ń pọ̀nà àgbàrá kì í fò kòtò eré ayé wa ò ní fò wá ru ẹ mọ ń lọ rí ẹ mọ ń bọ̀ rí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ wá fún re most especially ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káburú ó ṣẹlẹ̀ sí àwa tá a wà ń lé ẹ̀yin ojúlówó ọmọ ọkọ tó jẹ́ pé ó ń dùn yín bẹ́ẹ̀ ni àwọn tá a bá ń rojọ́ òṣìkà láwùjọ ká tún máa rojọ́ àwọn ẹni ire náà àwọn tó dúró bí ìyá mi Ẹlẹ́yìn Ọbáfẹ́mi ìyá wa Ìbíkẹ́mi ní Kogi ìyá mi kan náà wà ọmọ Kogi ni mo ti gbàgbé orúkọ wọn Gladys àbí àwọn Ẹ̀gbẹ́ làwọn ti wá á dára fún yín ojú òní tìyín àti gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ àtẹ̀yin bàbá mi kan pè mí lánàá ó ọ̀rọ̀ tó ń sọ tí a bá ní àgbà iṣẹ́ ìrìn àjò bí ọjọ́ ọ̀la Yorùbá yìí ṣe máa dára pé tó bá tiẹ̀ súyàn ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ lánàá
ọ̀rọ̀ tó lè mú kéèyàn sọ wípé ìbíire la máa já sí ni. Adára fún yín, ojú òní tì yín o, adára fún wa, ojú òní tì wá. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ kí aránṣọ wa níbi tó ti yá, kárán aṣọ wa níbi tó ti yá. Àwọn àgbà jọ̀wọ́n àná wọ́n ní ẹni tó bá tó ní gbà là ń fọ̀rọ̀ lọ. Mo kí yín bàbá mi adéadé, adára fún yín, ojú òní tì yín. Ọmọbóyèdé Jacob, adára fún yín. Àgbàdá kì í fòkòtò eré ayé yóò ní fòyín ru. A kú weekend, today is 2nd nínú oṣù karùn-ún ọdún 2026. Àwa la máa borí ogbogbo ní borí wa. N tó wà ńlẹ̀ yóò ti kọjá ní tí ènìyàn kan ṣe kíni tá à ń wò. A ti sọ fún wa pé àná ìjẹta ìjẹrin ó ti yẹ kó yé yín nígbà tá à mọ bí tá à ń lọ. Ní orí ọ̀fẹ́ wà fún àwọn tí ń tan ìran Yorùbá. Àtọ́ba tó fẹ́ràn Yorùbá, àtàrùkù fẹ́ràn Yorùbá tó jẹ́ pé wọn ò fẹ́ràn Yorùbá. Adára fún yín, adára fún yín. Ẹ ti rí àwọn tó rí ẹni tó máa gbà wá tán rí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gba ìjẹ lẹ́nu wọn, tó torí ẹ̀ tán ń wo oríṣiríṣi rọ́. Sunday Igboho wà lára àwọn tí Tinubu fi ń pààyàn. Sunday Igboho wà lára àwọn tó pa bàbá Bọ́lá Ìgè torí pé wọ́n ń wá ọ̀nà láti sọ Sunday Igboho di ọ̀tá ìran Yorùbá. Inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọ̀dọ́ tòní, ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abiyamọ mọ̀ pé irọ́ ni àwọn là ń pè ní kò ṣe kò dólúrè ṣe tó gbọ́kọ́ olúrè tó gbàdá olúrè tó fi kọ́gi. Àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ́ dúró. Ẹ ṣé ìyá mi Monísọ́lá Abraham, adára fún yín, ojú òní tì yín. Agbára yìí fòkòtò Margaret Ìbí Jọkẹ́, ire ayé yín ò ní fò yín ru láṣẹ Olódùmarè. Ẹ máa fún mi ní stíkà, ẹ máa fún mi ní stíkà, ẹ máa fún mi ní stíkà, ẹ máa bá mi share program yìí. Àwọn tó rò pé tá a bá ń pa Yorùbá àwọn ní owó wà. Ìran ẹni mà là ń pa yìí. Àwọn dúró nídúró pé ọ̀tá ìran àwọn ọ̀tá àwọn náà ni. Wọn ò fi Yorùbá lẹ̀. Ibẹ̀ láti rí àwọn kan tán ń pera wọn ní tí wọn ò jẹ́. Ibẹ̀ láti rí àwọn ọba kan tó gorí oyè tó jẹ́ pé bí ìran Yorùbá ó ṣe dàrú. Torí pé ìran Fúlàní náà làwọn náà. Tábàtọ̀ pàṣẹ wọn dáadáa, Núpé náà làwọn náà ti wá. Tán dọ́gbọ́n wọlé sí ilẹ̀ kóòtù òjìrè tán dá ilẹ̀ Yorùbá láàmú. Ilẹ̀ máa bi gbogbo yín léèrè. Ilẹ̀ á bi gbogbo ọ̀dàlẹ̀ léèrè. Mú lóníkà tí ò jágbóòrùn àṣebí. Wọ́n ní òṣìkà ènìyàn kì í kọ́ sórí. Ṣùgbọ́n ìwà oníkálukú ni ó jẹ́ ká mọ̀ pé ìkàlẹ̀ eléyìí ò fẹ́ wá fún re, eléyìí bí nǹkan ṣe máa dàrú. Àdàmọ́ àwọn kan tó jẹ́ pé wọ́n ń fi ọ̀rọ̀ ìran kóòtù òjìrè tó fi ń gbowó ni. Májàsọ́lá sọ ní Kogi. Ọmọdé Yẹmọ sọ ní Kogi, ó lóun ò fowó. Kì í ṣe pé Májàsọ́lá ò fowó, kò fowó ṣáájú ni. Onítòwó yà á máa pẹ́ ká tó sáyìn ìwé kan. Ẹ̀yin bàbá wa iṣẹ́ àdìde pé n tó ń ṣẹlẹ̀ yà ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́. Ọmọ yìí ti dìde, ó ti dìde. Ẹ̀yẹ gbárùkù ti lẹ́yìn kẹwàá wò bí àní dára ń bẹ̀. Bóyá àwọn àní dára. Ṣé rí ilẹ̀ Yorùbá, Èkó nìkan náà máa sọ pé ó gbolè ó gbọ̀lẹ̀. Ilẹ̀ Yorùbá gbogbo ó gbolè ó gbọ̀lẹ̀. Mo rí àwọn kan tó ń sọ̀rọ̀ lánàá tó ń pa ìtàn Yorùbá. Ọmọ ọdún mélòó ni wọ́n? Nígbà táwọn bàbá wa dá OPC lẹ̀, ọmọ ọdún mélòó ni wọ́n? They hijack OPC, they make OPC lose the focus, the visions to deliver Yorùbás. Ṣùgbọ́n ọmọ Adéyẹmọ wá jáde síta pé wọn ò lè máa pa ìran òun kó máa wòran. Ṣòwò lọmọ Adéyẹmọ ò rí náà ni. Ẹni tí ń ra tẹ́nìyàn bá ti lè máa ra mọ́tò fún èèyàn tó ń ràn èèyàn nílùú òyìnbó. Bọ́dà mi kan pè mí láti Amẹ́ríkà. Ó ní Sunday Igboho ló ràn ń lọ sí nígbà tí wàhálà yẹn pọ̀ tó dẹ̀ rí pé òun kàwé pé kì í ṣe irú ìwọ tó kàwé báyìí ló yẹ kó máa jìyà. Kí ni vision ẹ̀ pé òun ní òun fẹ́ lọ study kankan lamẹ́ríkà kó ń dẹ̀ lórí ọ̀fẹ́ àti ṣiṣẹ́ bẹ̀. Ó ló ṣèwé fún òun, ó ṣe gbogbo ẹ̀ fún òun. Ọ̀dọ̀ ẹni tó dé sí lamẹ́ríkà Sunday Igboho Nàìjíríà ló ti tó gbogbo ẹ̀. So tẹ́nìyàn bá lè máa rán èèyàn lọ sí ìlú òyìnbó kì í ṣe ẹrú, kì í dẹ̀ ṣe olòṣì. But Sunday Igboho rí wípé ikú pa ìran Yorùbá tó ń dẹ̀ ń wòran.
ó dìde ṣùgbọ́n àwọn kan fi Yorùbá powó ni tí wọ́n láǹfààní kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá. Bàbá mi Azeez Gbadé ṣeré adára fún yín. Ìmùlẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ojú òní tì yín agbára ìfòkòtò eré ayé yóò ní fòyín ru láṣẹ Olódùmarè. Samuel Ọdẹ́yẹmí ọmọ ọdẹ ń kí ọmọ ọdẹ ẹ máa ra stika o ẹ máa ra stika o ẹ máa ra stika ẹ máa ra stika. Mo sì tún lọ sí ìlú tó ti jiyàn yẹn gbélé ní so a nílò ìrànlọ́wọ́ yín. Ṣé rí ìlú tí ò bá ti rẹ́ni ìlú tí ò bá ti lákẹ́kọ̀ọ́jú lóògùn máa ń kó lọ. Ìlú tí ò bá ti ní akíkanjú ogun máa ń kó o lọ kí dẹ́ ṣe gbogbo àwọn tó ń pera wọn ní akíkanjú ni máa ń wúlò. Ẹlòmíì á lo opportunity pé this is opportunity to make money. Tó bá ti rí orí ọ̀fẹ́ yẹn tó make money yẹn á wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run ìran Yorùbá. Ẹ bi wọ́n léèrè ta ló fi wọ́n jẹ aṣíwájú ológun ilẹ̀ kóòtù òjíire Ọ̀yọ́ lẹ́wà kí dẹ́ ṣe gbogbo Ọ̀yọ́ torí àwárín máa wọn àgbà mo ní bàbá 1917 no 117 lọ́wọ́ 117 ntí ò ṣe gbẹ́ẹ́lí lọ́wọ́ ni ó ti yẹ kí tó lọ bá bàbá yẹn torí èèyàn wálé arúgbó lọ́fẹ̀ẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò is a chief security of Aláàfin Ọ̀yọ́ not all the Ọ̀yọ́ state. So ta ló wá fi jẹ olórí ogun gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní ìkan náà dìde olóhùn ní olórí ọdẹ Ọ̀fọ̀ Oòduà ta ló fi jẹ́. Ìkan náà dìde olóhùn ní ṣífù ìmọ̀mù ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo àwọn àgbààgbà akéwú àwọn àgbààgbà àfà àwọn àgbààgbà ṣèyíkì tá ní nílẹ̀ Yorùbá ó wá jẹ́ ọmọ Yorùbá àti tutù jù ó mo máa ń sọ àrò tó bá tutù lédi yẹn máa ń sàbá sí. Àwọn ọmọ àlè tí ń fira wọn joyè ní ilẹ̀ kóòtù òjíire tàdé dákẹ́tàdé ń wòran yìí. Ó wà lára tó mú kí ogun máa wọlé sí ilẹ̀ Yorùbá. Ìyá mi Táíwò Ẹdúnjọbí Ìjìrẹ́ ará Ìṣokùn. Ó mú lára nǹkan tó jẹ́ kí ogun kí ṣe kí n sọ pé ogun àtẹ̀yìnjà ni. Nígbà tó dé pé àjòjì dìgbòlúgí la fi ṣe olórí jagunjagun ilẹ̀ Yorùbá. Ná dúró gẹ́gẹ́ bí jagunjagun ilẹ̀ Yorùbá. Àjòjì ń lé ọmọ ọkọ sẹ́yìn pé kò síbi tó máa gbà. Láyé àtijọ́ dẹ̀ rí àwọn bàbá wa sọ wípé tónílé bá ti ń fi àparí iṣu ń wọn àlejò. Wọ́n ní ilé tó lọ ni àbí ṣùgbọ́n lóde òní àlejò ní fi àparí iṣu ń onílé. That is why the majority of them see Sunday Igboho as enemy. Torí ìkòkò ọbẹ̀ wọn ni Sunday Igboho ń fọ́. Sunday Igboho dẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́nìjà he stand for the Yorùbá race. Pé ìran bàbá mi ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún lèmi. Èmi lọmọ aládé ládéládé Aláàfin ò ládé adé àwọn aládìkún la gbà fáláàfin. Èmi ò ní jẹ́ kórìsùn mi ó parẹ́. That is why they see Sunday Igboho as their enemy. Torí wípé ó ṣe kí ni ó ń tú àṣírí wọn. Ọmọ Yorùbá èyí tí wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ ó tó gẹ́. You see them together yesterday. If you have ojú innocence, you will know that these people did not have a good plan for the Yoruba race. They behave like a stranger in Yoruba land, and no doubt about it, two of them, they are stranger. Mi ò fẹ́ dárúkọ. Torí bàbá mi kan ní bàbá Èkìtì, mo rí pé tó bá ti gẹ̀gùn ọ̀rọ̀, tí ọ̀rọ̀ bá ti mí nínú ẹ̀, ó máa sọ síta but má dárúkọ mọ́. Tó bá dẹ̀ gẹ́lẹ́ tí máa dárúkọ, máa dárúkọ. They do not have good intention for the Yoruba race. Ẹ má jẹ́ kan sọ ẹni tó ní good intention fún ìran Yorùbá di ọ̀tá wa. But inú mi dùn pé gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ inú wa ojú wa ti ṣí. Àti mẹni tó jẹ́ ọmọ ọkọ, àti mẹni tó jẹ́ ọmọ àtọ̀húnrìn wá, àti mọ onílẹ̀, àti mẹni tó ń yálẹ̀ gbé àjòjì tí fẹ́ máa ṣe bí ọba ní ilẹ̀ bàbá wa. Tí wọ́n ń jí wa gbé ní ilẹ̀ bàbá wa, ẹ máa gbọ́ mi. Ohun tí èmi náà lè ṣe ni ẹ jẹ́ ká bọ̀rọ̀ ṣírò ara wa wò. Ẹ lè máa gbógun ti ọmọ Yorùbá lójú mi.
kẹ́ ẹ wá ní pé ẹ̀yin ni kí n wá máa gbèjà let me say like this kẹ́ ẹ máa gbógun ti ọmọ Èkìtì níbi tí mo wà kẹ́ ẹ rò pé ẹ̀yin ni máa wà Èkìtì mi náà ni máa support so tọmọ Núpé bá ń support ọmọ Núpé tọmọ Tápà bá ń support ọmọ náà tọmọ Tápà there's nothing bad on it but kì í kò yẹ kó jẹ́ kó máa affect àwọn ọmọ Yorùbá tán sílẹ̀kùn fún àwọn èèyàn wọn tẹ́tẹ̀ ń pa wá nípakúpa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu à ń sọ wípé tẹ́yìn ò bá mọ mu wá nínú tó ń ṣẹlẹ̀ ó ti yẹ kẹ́ ẹ mọ mu wá sà bàbá wa ó ti yẹ kẹ́ ẹ mọ mu wá èyí tẹ́ ẹ dọ́wọ́lé ní ilẹ̀ Yorùbá ẹ bá wa ṣe yọrí torí àwọn wọ̀nyí wọn ò ní èrò rere fún ìran Yorùbá ní ìlú tó ti jíyàn gbé níbi yà ìjẹ́ni náà ìlú tó tún wà ní àì wọ́n tún fẹ́ ṣe the same thing ṣùgbọ́n báwọn yẹn ṣe rí wọn nínú gbogbo wọn bọ̀ àwọn yẹn tètè lọ kó tì wọ́n wọ́n sá padà ìran Yorùbá ń gbégbé ayé ìbẹ̀rù lórí ilẹ̀ bàbá wa àwọn tó pera wọn pé àwọn gangan lójúlówó Yorùbá àwọn gangan ní nọ́mbà 1 orí aládé Yorùbá àtẹlẹ́ tó pera ẹ̀ ní olórí jagunjagun ilẹ̀ Yorùbá àti ìrí nígbà kan kò tẹ̀ gbégbèsè akin ní ilẹ̀ Yorùbá and what was saying èèyàn tó dẹ̀ gbégbèsè akin tí ènìyàn mọ̀ pé eléyìí kájú ẹ̀ wá ń kórìíra ẹ̀ wá ń jẹ lọ sí bí orin bàbá Orlando jẹ lọ sí gbogbo wa ti mọ ojú ọ̀nà bàbá mi Kúnlé Ṣítà yọ wẹ́kọ̀ mi ò tí ì rí kẹ́nikẹ́ni ó fún mi ní stika o ẹ jù mí ní stika o torí a rí àwọn tí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ bá ti wá mú bẹ́ẹ̀ ṣe jù wọ́n ní stika mẹ́sẹ̀gì tí mo torí ẹ̀ wá jáde láàárọ̀ yìí mo lè pe mẹ́sẹ̀gì yẹn ní mẹ́sẹ̀gì gbogbo fún ọ̀dọ́ ilẹ̀ Yorùbá but bí ẹni tó rán mi níṣẹ́ bó ṣe ní kí n lanu kí n sọ̀rọ̀ kí ọ̀rọ̀ Yorùbá kókó sí mi lẹ́nu ní mẹ́sẹ̀gì olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí àwa mọ̀ ní olórí ogun ilẹ̀ Yorùbá káàfàtà tí àwọn àgbààgbà jagunjagun ilẹ̀ Yorùbá tán dẹ̀ wà lẹ́yìn ẹ̀ tán ní pé ọmọ àwọn ni à ń bẹ lẹ́yìn ẹ̀ tí ẹ ò ń ṣe àìfẹnujẹ́ tí ẹ ò ń ṣe kó wọ agbádá white kó gbọ́pàá white kiri kó máa ṣe fàṣà kiri kó máa gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ní diaspora kiri talk and do ni wọ́ àwọn mo ti sọ nígbà kan pé the spirit of our forefathers the Ekiti Parapọ̀ warriors the Ibadan warriors the Egba warriors the Lishabis the Ogedengbes the Sodekes the Lishabi kí ni a tún porúkọ bàbá yìí tó wà ní Ìbàdàn yìí o jìgbìjìgbìjìgbìjì mo ti gbàgbé wọ́n parapọ̀ wọ́n sọra wọn dodidi wọ́n wọnú Sunday Ìgbòho lọ pé ogun táwọn ń jà tí wọn ò jà tán ìwọ lọ́lọ́run nìkan wọnú ẹ̀ láti wá parí Ọlọ́run dẹ̀ máa fún ṣe Ọlọ́run máa fún ṣe ó rán mi níṣẹ́ fún gbogbo ọ̀dọ́ Èkìtì tí n bá ní ọ̀dọ́ Èkìtì ẹ̀yin Kogi ẹ̀tẹ́ tí ń lẹ̀ o torí Ẹ̀gbẹ́ ni Ìsánlú ni Òbó Ayégúnlẹ̀ àtòbó tó wà ní Kogi èdè kan náà lájọ ń sọ o tí n bá ní Sunday Ìgbòho rán mi sí ọ̀dọ́ Èkìtì kílẹ̀ tí porúkọ ìlú yìí ṣé Ìrásẹ̀ ni ìlú yẹ pé bí mẹ́rin bẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ ní kì í dé bá ní kó yẹrí o pé ká má expect pé àwọn bàbá wa ní ọba wa jà ogun tó wà níwájú wa yìí pé ká má expect pé àwọn bàbá wa ní ó wọgbó lọ lé àwọn ará bíbà yìí pé nítorí àwọn tó ń yọ wá lẹ́nu inú igbó náà wà tá a bá ti lórí ọ̀fẹ́ àti flush àwọn tó wà nínú igbó ìbẹ̀rù bójó máa bá àwọn tó bá fẹ́ ṣe ibi nílé ẹni tó bá mọ̀ pé iṣẹ́ ibi lòún ṣe wọ́n á tètè kẹ́rù ẹ̀ á gba ìlú wọn lọ pé ní ìkórìtà tá a wà yìí iṣẹ́ ti kọjá iṣẹ́ táwọn bàbá wa lè ṣe àtìlẹ́yìn wọn làwa ń béèrè àtìlẹ́yìn wọn tá à ń béèrè tán dẹ̀ ti ń fún wa torí ọmọ Adéyẹmọ ní
ní ìrìn àjò tó ń wà yìí òun méjì àwọn ọba tó ti pe àwọn pé iṣẹ́ náà wá wà sọ́wọ́ àwa ọ̀dọ́ láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ tá à ń pè ní ìrù ẹkùn security network. Ìrù ẹkùn security network belong to every one of us. tó bá ti jọ tó jọmọ Yorùbá àyìyẹ ìrù ẹkùn belong to all of us. ṣé ẹni tó fi jẹ́ pé gbogbo àgbáríjọ ilẹ̀ Yorùbá ló ní ìrù ẹkùn àtàwọn ọba wa àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi àwọn bàbá wa fìjìláńtẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá wa ọ̀tà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá wa OPC bàbá Frederick Fasehun ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá wa OPC New Era Reform pẹ̀lú tó bá jẹ́ pé lóòótọ́ ní tí Fúlàní ń ṣe nílẹ̀ Yorùbá àfẹ́ wa egbò dàkún fún wọn pé ó tó gẹ́ alùbàtà ìdáni pé enough is enough for the Fulani agendas in Yorùbá land. Olóyè Ìgbòho ní ká darapọ̀ kájọ darapọ̀ kájọ ṣera wa lọ́kan kájọ wọnú ìrù ẹkùn ká lè jọ lu ìlú yẹ ní ìlú tí yóò ṣe é jó fún àwọn ẹni bí láti lè máa kọjá kúrò lórí ilẹ̀ wa. onímọ̀ fi sọ pé ẹ̀yin ti Èkìtì ẹ̀yin ti Kogi tí èdè wa jọ yéra wa ẹ̀yin ti Kwara gbogbo Kwara local government ní Èkìtì local government ní Kwara ẹ mọ̀ pé ìkànnì wa ìjọba ló pín wa yẹ́lẹyẹ̀lẹ tó fi dé Ẹ̀gbẹ́ tó fi dé Ìsànlú tó fi dé Odò Ọwá tó fi dé Ìkọ̀tún Ilé. We all speak the same language diet. Ìgbòho ní kágbáradì ó ní bàbá Èkìtì mo fẹ́ kó o jíṣẹ́ bí mo ṣe fẹ́ kó o jẹrè èrè ìdí tí mo fi rán iṣẹ́ yìí jáde ni wípé àti Èkìtì àti Kwara àti Kogi pẹ̀lú mọ́ Oǹdó a wà ní bọ́dà tí àwa bá ti dúró déédéé ọ̀tá ò ní lórí ọ̀fẹ́ àti wọ ilẹ̀ Yorùbá mọ́. Ó ní kí n rí àwọn Ìbàràpá àwọn Òkè Ògùn nígbà tó ń padà lọ́bẹ̀ ó ní kí n wo àwọn èrò ó ní àwọn yẹn ti dúró pé n tó bá gbà làwọn máa fún bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kì í dọwọ́ ẹni kó bọ́ dànù ẹ má jẹ́ kójú ó tì wá àwa ọ̀dọ́ Èkìtì ó di dandan màámi kò dìgbà tó bá sọ fún ọ̀yàn bẹ́ẹ̀ àwa ọ̀dọ́ Èkìtì Òkun àti Èkìtì local government ní Kwara state Ìgbòho ní ká gbáradì pé ìrù ẹkùn òun ni answer fún ìṣòro wa o Ìgbòho ní ìrù ẹkùn is the solution to the problem of kidnapping in Yorùbá land. In Yorùbá land lánàá èmi àti bàbá kẹjọ ń sọ̀rọ̀ ó ní we are causing confusions nípa ìrù ẹkùn àti ìjà ẹkùn. Mo dẹ̀ sọ pé mo ní tábà wo previous àwọn fídíò tí mo ti ṣe mo ti ṣàlàyé ẹ̀ mo ti yànnàná ẹ̀. Ìrù ẹkùn ó wà fún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo àwọn ọba gidi àwọn ọba dáadáa ilẹ̀ Yorùbá ló ní ìrù ẹkùn tẹ́kàn fi Sunday Ìgbòho ṣe olórí. Ṣùgbọ́n ìjà ẹkùn èèyàn wa kan ló dálẹ̀ l'Ondo state èèyàn wa kan ló dálẹ̀ ní Ondo state wọn kọjá Ondo state. Ìjà ẹkùn did not belong to Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé àwọn aládìkún la gbà fáláàfin àwọn máa ń di nǹkan wọn tó máa ń kún ni wọn di títí wọn láàbọ̀ bí ẹ̀mọ̀ tó máa aládìkún ká di nǹkan kó kún àkúnwọ́ sílẹ̀ aládìkún wọn di títí wọn láàbọ̀ lọ́lọ́run ọba mi yọ̀ǹda ìrù ẹkùn fún àǹdátì ìrù ẹkùn Oǹdó máa kópa ń bẹ̀ Èkìtì máa kópa ń bẹ̀ Kogi máa kópa ń bẹ̀ Kwara máa.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.